ẹ mà tún káàbọ̀ padà sórí ìkànnì yìí Gist Entertainment ni your number one source for all the hot gist in Nollywood and entertainment industry. If you no wan carry last, oya quickly hit that subscribe button now. Mo tún gbé e dé ṣebí gbogbo wa náà la mọ̀ gbajúgbajà adẹ́rìn-pòṣónú Lanco ọmọ ọba Dubai dáadáa nínú Nollywood industry àti Nollywood actress tí orúkọ rẹ̀ ń jẹ́ Kudirat Abeni Ade tí gbogbo èèyàn sì mọ̀ sí Mama No Network tóun náà jẹ́ gbajúgbajà adẹ́rìn-pòṣónú obìnrin tí wọ́n máa ń pa wálẹ̀ ní dáadáa nínú àwọn eré sinimá wọn tí wọ́n bá kópa ńbẹ̀. Ọ̀rọ̀ tí Lanco ọmọ ọba Dubai sọ láìpẹ́ yìí nínú íńtávíù ìfọ̀wọ̀rọ̀wọ́rọ̀ kan tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ òun ló jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n máa kọ háhàhá. Wọ́n béèrè lọ́wọ́ Lanco wípé kí ló fa ìjà kí ló fa ìpínyà òun àti Mama No Network gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé tọkọtaya tí wọ́n jọ ń gbégbá papọ̀ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá di wípé onígbá píngbá ẹ̀ méjì. Wọ́n wá ń bi Lanco pé kí ló fa ìpínyà lọ́kọláya láàrin òun àti Mama No Network. Lanco ọmọ ọba Dubai ní lọ́kàn ti tòun òun sì nífẹ̀ẹ́ Mama No Network àti pé òun ò tíì kọ Mama No Network òun sì ń fẹ́ Mama No Network lẹ́yìn ìgbà tí Mama No Network tó ti lọ fẹ́ ọkùnrin míì tó dẹ̀ ti ní ibùjókòó ayọ̀ níbẹ̀ tó ti ń ṣe ayé ẹ̀. Lanco ọmọ ọba Dubai ní ẹ wò ṣé kóun má tàn yín gbogbo àṣìṣe òun pátá tóun ṣe nígbà tí Mama No Network sì wà lọ́dọ̀ òun tó ń gbé pẹ̀lú òun lòun ti wá mọ̀ pé kò dáa ó lòun ti realize gbogbo àwọn àṣìṣe òun. Ṣé èèyàn kì í mọyì wúrà tó bá wà lọ́wọ́ ẹ̀ nígbà míì àfìgbà tó bá sọnù tó bá lọ gbé pàǹdà. Bákan náà Lanco ọmọ ọba Dubai ó tún ní àwọn èèyàn ń gbé káàkiri wípé ìyàwó tuntun tóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ wípé ọmọ ọ̀dọ̀ Mama No Network ni pé ọmọọṣẹ́ Mama No Network ni. Lanco ọmọ ọba Dubai ní rárá o kì í ṣe ọmọọṣẹ́ Mama No Network rárá àti rárá. Ṣùgbọ́n nígbà tí wọ́n bi Mama No Network wípé ǹjẹ́ Mama No Network sì nífẹ̀ẹ́ Lanco ọmọ ọba Dubai bí? Mama No Network ó ní ẹ kú òǹdí ìdò erémọdé ni. Ó ní ẹ bá ń sọ fún Lanco ọmọ ọba Dubai wípé kó jáwọ́ lákàn tí ò yọ o kó lọ dá mi lákaná torí pé bàálù tó ti lọ ní í ṣẹ́wọ́ sí. Ó níṣẹ́ rí ọkọ tuntun tóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí òun ń gbádùn ẹ̀ àwọn sì jọ ń gbádùn ara àwọn àti wípé Lanco gan bíi ẹbí òun ló ṣe jẹ́ òun ò lè fẹ́ Lanco mọ́ ìyẹn ti dàfí ẹ̀yìn tegun aláre ń fi ṣọ. Níbẹ̀ ni Mama No Network ti wá ń sọ wípé ó ní Lanco ọmọ ọba Dubai ó ń fi òun yangàn lénìí nítorí pé òun já láṣeyọrí ni nítorí pé ògo òun búyọ ni. Gbogbo ìgbà tí Lanco ọmọ ọba Dubai tó ń gbìyànjú láti fi ọwọ́ boná ògo òun láti paná ògo òun mọ́lẹ̀ ṣé kò mọ̀ nígbà náà pé tó bá jẹ́ pé òun ò jẹ́ obìnrin tó wà successful lénìí Lanco gan kò ní fòun yangàn torí ògo torí ọlá torí owó tóun ti wá nílé ni Lanco ṣe ń fi òun yangàn lénìí. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé ṣùgbọ́n tẹ́ ẹ bá gbàgbé èmi ò sáré rán yín létí nígbà kan tí Bíọ́lá Adébáyọ̀ tó ṣe interview fún Mama No Network. Mama No Network ń ṣàlàyé gbogbo àwọn oríṣiríṣi ìrírí oríṣiríṣi nǹkan tí ojú ẹ̀ rí nígbà tó ń fẹ́ Lanco ọmọ ọba Dubai pàápàá lásìkò tí ò rọ́mọ bí fún Lanco ọmọ ọba Dubai àti bó ti dúró ti ṣinṣinṣin bó ti dúró ti Lanco ọmọ ọba Dubai bó ṣe ṣàtìlẹ́yìn fún Lanco ọmọ ọba Dubai gẹ́gẹ́ bí obìnrin tòótọ́ gẹ́gẹ́ bí aya dáadáa lọ́ọ̀dẹ ọkọ. Ó ní ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà Lanco ọmọ ọba Dubai ó lè lọ fún bí oṣù mẹ́ta láì wẹ̀yìn wò láì sọ wípé ṣóun ti ẹ̀ exist níbẹ̀ yẹn rárá. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó ní Lanco ó tẹ̀ lóbìnrin lọ ó fòun sílẹ̀ ó jáun jùlẹ̀ ó jáun sí kolobo tó sì mọ̀ pé òun ò lẹ́nìkan nígbà náà àfọlọ́hun. Ó ló tún wá ṣe gegele lórí gegele. Lanco ọmọ ọba Dubai á tún máa sọ fún gbogbo àwọn producer wípé wọn ò gbúdọ̀ lo òun o sínú fíìmù tóun bá fẹ́ bá wọn ṣe. Eléyìí dẹ̀ mú kí ó affect ìràwọ̀ òun nígbà náà nítorí pé gbogbo iṣẹ́ tí Lanco bá ti fẹ́ ṣe ni ó máa sọ fáwọn producer wípé wọn ò gbúdọ̀ lo òun. Ó tún ní nítòótọ́ ìgbà náà
ni wọ́n tún já ṣọ́ọ̀bù òun 5 tóun ní mile 12. ó ní kódà gan-an ó kù díẹ̀ kóun ya wèrè pé ṣùgbọ́n lẹ́ni òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ó níṣẹ́ ríbi tóun wà yìí, ọkọ tuntun tóun ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí, òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. kí wọ́n sọ fún Láńkó bàálù tó ti lọ ní iṣẹ́ wọ́ sí. ẹ ṣáà ti mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í sábà dùn lẹ́nu tèmi. ẹ gbọ́rọ̀ lẹ́nu Mama No Network gangan. láìkè ṣe Mojí níyàwó ilé wọn. èyí ò mọ́tà. èmi ti di èmi àti Láńkó ọ̀rọ̀ wá dàbí ká sọ pé family ẹ̀gbọ́n àtàbúrò tó rán wọn jù mí lọ dáadáa. so kò sí kan tó jẹ́ tó mi gbé náà ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mo ti remarry. bẹ́ẹ̀ kò wá ṣé wọ́n fẹ́ gbà mí lọ́wọ́ ọkọ mi ni kó lọ fẹ́ mi sínú ilé wọn. because ní interview kan tèmi grant wọn wọ́n ní pé ṣé wọ́n máa ń yọ ríìmù kúrò lára táyà. ó possible kọjọ títí táyà bá ti bàjẹ́ wọ́n á yọ ríìmù kúrò wọ́n á fi táyà mi síbẹ̀. yes. ló bá tán. nǹkan tẹ́ bí mi ni mo dá yín lóhùn. bẹ́ẹ̀ Láńkó máa ń ṣiṣẹ́ tó máa ní kó máa pè mí. wow. nígbà tí mi ti lórúkọ so thank God pé Ọlọ́run wá jẹ́ kí ògo yẹn kó fara wọn. so tí ògo yẹn ò bá fara wọn àbí kí n tẹpá mọ́ṣẹ́ Láńkó lè má fi mi proud torí kì í ṣe mi nìkan ló fẹ́. ṣé ti gbọ́rọ̀ ẹ̀yin ará ilé. that is why it is good fún gbogbo obìnrin. yes. láti níṣẹ́ lọ́wọ́. yes. kẹ̀dẹ̀ tẹpá mọ́ṣẹ́. problem. iṣẹ́ lóògùn iṣẹ́ o. any problem tó bá dé kí wọn má panic kó ti tán. bẹ́ẹ̀ni. ìgbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ ńgbà yẹn mo kọ́kọ́ panic kò ti tán because time tí marriage yẹn break yẹn time yẹn náà ni wọ́n fọ́ ṣọ́ọ̀bù mi 5 ní my 12 ọ̀tá mi fẹ́ ìyàwó rẹ̀ bọ̀ nítorí pé Ọlọ́run wà láàyè náà la ṣe tún ṣe dúró so ẹni tí ọba ṣe kó máa ṣe pẹ̀lú inú kan àtọkọ̀kan. mo fẹ́ ṣe tún mi gbé. ẹ̀kọ́ ńlá ló wà nínú ọ̀rọ̀ Láńkó ọmọọba Dubai àti Mama No Network yìí o. kéèyàn má fojú wẹnìkan pé kò lè dáa fún láéláé. ẹ wo tó bá jẹ́ gbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí Gist Entertainment TV òun ni wọ́n ń pè bí. ẹ má ṣe méní ṣe méjì, ẹ má bá ń kílìkì lórí subscribe button yẹn, ẹ bá ń like kẹ́ ẹ bá ń share, ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. ẹ wá rí dájú pé ẹ̀yin náà drop opinion yín sábẹ́ comment section fídíò yìí. kí ló opinion yín, kí lẹ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ wá drop ẹ̀ sábẹ́ comment section fídíò yẹn. ẹ ṣé o, ẹ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run. pè mí nígbà tí mi ti lórúkọ so thank God pé Ọlọ́run wá jẹ́ kí ògo yẹn kó fara wọn. so tí ògo yẹn ò bá fara wọn àbí kí n tẹpá mọ́ṣẹ́ Láńkó lè má fi mi proud torí kì í ṣe mi nìkan ló fẹ́. ṣé ti gbọ́rọ̀ ẹ̀yin ará ilé. that is why it is good fún gbogbo obìnrin. yes. láti níṣẹ́ lọ́wọ́. yes. kẹ̀dẹ̀ tẹpá mọ́ṣẹ́. problem. iṣẹ́ lóògùn iṣẹ́ o. any problem tó bá dé kí wọn má panic kó ti tán. bẹ́ẹ̀ni. ìgbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ ńgbà yẹn mo kọ́kọ́ panic kò ti tán because time tí marriage yẹn break yẹn time yẹn náà ni wọ́n fọ́ ṣọ́ọ̀bù mi 5 ní my 12 ọ̀tá mi fẹ́ ìyàwó rẹ̀ bọ̀ nítorí pé Ọlọ́run wà láàyè náà la ṣe tún ṣe dúró so ẹni tí ọba ṣe kó máa ṣe pẹ̀lú inú kan àtọkọ̀kan. mo fẹ́ ṣe tún mi gbé fún ẹ.